Ẹ kí hallelujah. Ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orígun mẹ́rin àgbáńlá ayé, mo kí wa ní orúkọ Jésù. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ẹ̀yin ènìyàn mi, ǹjẹ́ kí la ti ẹ̀ múra sílẹ̀ fún gan? Kí ni ìmúra sílẹ̀ wa? Ìmúra sílẹ̀ fún kí ni? Kí là ń gbáradì fún? Ǹjẹ́ kì í ṣe ìgbéyàwó tó fẹ́ ṣe yẹn ló ń gbáradì fún? Ǹjẹ́ kì í ṣe àti rìnrìn àjò lọ sí òkè òkun ló ń gbáradì fún? Ǹjẹ́ kì í ṣe àti kọ́ ilé yẹn, àti ra ọkọ̀ yẹn, àti ra ilẹ̀ yẹn ló ń gbáradì fún? Ǹjẹ́ kì í ṣe àwọn mèremère ayé yìí tó ń tán ló ń gbáradì fún? Ǹjẹ́ o ti ń gbáradì fún ilé ìrẹ ọ̀run? Ǹjẹ́ o ń gbáradì fún ilé ìrẹ ọ̀run? Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, Ọlọ́run tó dá ayé àtọ̀run, a gbé ọ̀gá, gba ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá. À ń lọ sínú ọ̀rọ̀ rẹ wọ́n tí ṣe ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ rẹ jẹ́ kó bọ́ sí ilẹ̀ rí ní ọkàn wa, kó sì so èso ọgọ́rọ̀rún fún ògo orúkọ mímọ́ rẹ tó ta gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ ká sáré jọ wo ìwé ìfihàn orí ìkejìlélógún ẹsẹ̀ ìkejìlá. Ìwé ìfihàn orí ìkejìlélógún ẹsẹ̀ ìkejìlá ó wí pé, sì kíyèsí èmi ń bọ̀ kánkán. Sì kíyèsí èmi ń bọ̀ kánkán. Èrè mi sì ń bẹ pẹ̀lú mi. Ibẹ̀ yẹn gẹ́gẹ́ la fẹ́ lò nípa ìdarí ẹ̀mí mọ́. Sì kíyèsí èmi ń bọ̀ kánkán. Sì kíyèsí èmi ń bọ̀ kánkán. Èmi sì ń bẹ pẹ̀lú mi láti fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ti rí. Kí ni ìgbáradì rẹ? Ǹjẹ́ o ti ń gbáradì fún ilé ìrẹ ọ̀run bí? Ǹjẹ́ o mọ̀ wípé àtìpó àti àlejò ni a jẹ́ nínú ayé yìí? Ayé yìí kì í ṣe ilé wa. Ó dé ibùsọ̀ rẹ lọ́jọ́ kan tó sì sọ̀. Ṣùgbọ́n nígbà tó bá sọ̀, ibo ló tẹ̀lẹ̀ sí? Ìyẹn nígbà tó bá dákẹ́, tá bá ṣe ọ lọ́wọ́ iṣẹ́ nínú ayé yìí, ibo ló yájú sí? Tí Jésù Kristi Olúwa bá ti ẹ̀ bá ọ ní ayé ńkọ́, kí ni yóò jẹ́ èrè rẹ? Ǹjẹ́ o múra sílẹ̀ bí? Kí ni ìmúra sílẹ̀ rẹ? Ǹjẹ́ kì í ṣe àwọn ohun tí ń tán ló múra sílẹ̀ fún? Ìmúra sílẹ̀ rẹ ó gbọ́dọ̀ jẹ́ nípa ti ọ̀run, torí wípé kò sí ohunkóhun nínú ayé bó tilẹ̀ òkò ní tó mú lọ, torí wípé àlejò là jẹ́ nínú ayé. Báwo ló ṣe wá lè máa múra sílẹ̀ fún ọ̀run? Òun náà ni àkọ́kọ́ nípa jíjẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà, gbígbà á gẹ́gẹ́ bí Ọlọ́run rẹ. Kíkọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Jésù Kristi fẹ́ ọ. Ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ ni ò fẹ́. Ìwọ yàgò kúrò nínú ẹ̀ṣẹ̀. Kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Gbà á gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Sì yí padà sì bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé Kristi, tí ṣe ìgbé ayé ìwà mímọ́. Nípa ṣíṣe èyí ni ó máa múra rẹ sílẹ̀ dé bíbọ̀ Jésù nígbàkigbà tó bá sì dé, àtèmi àti rẹ á sì bá jọba. Thank you.